Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, May 7 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tá ń wò mí pátá, ẹ bá ń share fídíò ìkẹ́pin kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan, ó ṣeéṣe kí stress iṣẹ́ fẹ́ pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa rọ́pọ̀lọpọ̀ nǹkan tí á mú yín bínú, tá mú yín faraya, tá fẹ́ mú yín kanra lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú ìjà, ẹ kíyèsára pẹ̀lú fàǹfà láàrin èèyàn àti kọ́sítọ́mà, láàrin èèyàn tó níbàárà ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ fẹ́ go through stress tàfẹ́ máa mú kórí máa fọ́ yín gan pẹ̀lú. Ẹ ṣáà fi sùúrù ṣe lọ́jọ́ tòní. Ẹ má jà, ẹ má fa fàǹfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ má bínú àbíjú sí ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe prayer kí Ọlọ́run bá fún yín ní sùúrù láti fi guide ọjọ́ ti tòní. Gbogbo nǹkan tó bá dàbí tension èyí tó bá wáyé ní àyè iṣẹ́ látàárọ̀ títí di ọwọ́ ọ̀sán ọjọ́ tòní, títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní, gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ tí ọkàn sì máa balẹ̀ padà. Kò sí wàhálà, kò sí ìdààmú. Tí ẹ bá lè fọgbọ́n ṣe, tí ẹ bá lè fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ní ti relationship yín yẹn kò sí problem. Ẹ máa ràdúró ti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní, oníràwọ̀ Aries. Ẹ máa fẹ́ jáfáfá dáadáa púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má jẹ́ kí jáfáfá yẹn má jẹ́ kó pọ̀ ju bó ṣe yẹ lọ, kó má ba lọ jẹ́ pé ẹ lọ gbàgbé àwọn nǹkan míì tó yẹ kẹ́ ẹ ṣe, àbí ẹ má lọ ṣe mistake tó máa lágbára tá fẹ́ dàbí ìgbà pé kí ló dé tí mo wá ṣe eléyìí báyìí, tẹ́ máa tún fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Kẹ́ kíyèsára, iṣẹ́ lè rí bákan lénìí tẹ́ bá fọgbọ́n ṣe, relationship yẹn á dára. Igi owó ṣeéṣe kó rí bákan náà lọ́jọ́ tòní tẹ́ bá ti fẹ̀lẹ̀ ṣe. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ire òjijì kan máa wọlé fún yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ire eléyìí ó ṣeéṣe kí ó jẹ́ ire tó ṣe é pé á wá látara nǹkan tẹ́ ń tẹpá mọ́, nǹkan tẹ́ ń lé látijọ́ mẹ́ta tó ṣe é pé ẹ mọ̀ kó tiẹ̀ máa wọlé fún yín. Tẹ́ ẹ̀ tiẹ̀ ro kan pé kí kíní tiẹ̀ máa work àbí kò ní work, ó ṣe é pa wá wọlé fún yín. Oore tẹ́ ẹ̀ ń lo kan yìí ó ṣeéṣe kó máa jẹ́ nǹkan tẹ́ ń ṣiṣẹ́ fún tó ṣe é pé ẹ ń ṣiṣẹ́ fún látọ̀nà jíjìn tàbí látọ̀dọ̀ èèyàn kan tó ṣe é pé ó jìnnà sí yín réré. Oore sì máa jẹ́ oore tó ṣe é pé á mú kí inú yín dùn, á mú kí ayọ̀ yín kún rẹpẹtẹ. Ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ láti fi rìnrìn àjò. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ máa àwọn ìrìn àjò kan lásìkò yìí, àwọn ìrìn àjò tó ṣe é pọ́ tí ń fẹ́ pè yín fún látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ó work fún yín lásìkò yìí, tàbí kẹ́yìn fúnra lára yín kó máa wùn yín bí ìgbà pé kẹ́ ẹ jáde. Ìdí yín ò ní fẹ́ mọ́lé lọ́jọ́ tòní rárá. Àwọn akitiyan tẹ́ sì ṣe sẹ́yìn ó ṣeéṣe kí akitiyan náà kó jẹ́ lọ́jọ́ tòní o. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa lénìí, kò sí wàhálà. Ire owó náà lè wọlé fún yín lénìí dáadáa. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní gangan, ọjọ́ oríire báyìí ló jẹ́ o. Ẹ máa retí orí òjijì lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní látọ̀dọ̀ ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí báyìí. Ẹni jẹ́jẹ́ ọ̀dà kọ́kọ́ pọ̀ ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ rí dùnnú kan látara èèyàn lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín máa hùwà kan lójijì, ẹ máa hùwà tó ṣe pé ẹnìkan kan ò expect tẹ́ wù lọ́jọ́ tòní tí wà náà sì máa béèrè fún yín. Ó ṣeéṣe kó jẹ́ láàyè iṣẹ́ relé tí máa wáyé, tàbí kó ṣe pé láàrin èèyàn tó lólùfẹ́ yín tó ṣe pé tẹ́ bá ṣe nǹkan yẹn lójijì nǹkan náà máa wọ́ọ̀kì fún yín, tàbí kẹ́ bá yàn dà kọ́pọ̀ lójijì lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní kí gbogbo ẹ̀ kó sì rí bí ẹ ṣe ń fẹ́. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ láti fi wà pẹ̀lú olólùfẹ́, láti fi bá àwọn èèyàn ṣe pẹ̀lú ẹ̀fẹ̀, àwàdà ẹ̀rín. Ẹ rí dájú pé ẹ ṣọgbọ́n àgbọ̀njú lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n náà lọ́jọ́ tòní kọjọ́ tòní lé lọ dáadáa. Díìlì tó bá wà láàrin èèyàn àti èèyàn lásìkò yìí, díìlì náà ó máa bíire fún yín o. Nǹkan tẹ́ ń retí látijọ́ yìí látọ̀dọ̀ èèyàn kan tó ṣe pé jọ sọ̀rọ̀ àsọpàtì lórí rẹ̀, ó ṣeéṣe kí nǹkan tẹ́ sọ̀rọ̀ àsọpàtì lórí ẹ̀ yẹn kí ó bẹ̀rẹ̀ sí yí di positive result lásìkò yìí. Àsìkò yìí àsìkò oríire ló jẹ́, àsìkò tó dára ló jẹ́ fẹ̀yìn oníràwọ̀ yìí, àsìkò tó lè bí ipò padà rere nínú ìgbésí ayé yín ni àsìkò yìí jẹ́. Ẹ fàsìkò ìwá ipò padà fáwọn nǹkan tó dàbí ìwà tẹ́yìn náà wò pé ṣé wà ìṣe ó dára ṣá, pé kí n pe eléyìí tí kí n bẹ̀rẹ̀ sí mú wà mí lò. Ẹ̀wọ̀n ilé jẹ́ nǹkan tó ṣe pé ẹ gbọ́dọ̀ mójútó ní ọjọ́ tòní kí gbogbo ayé yín lè dára lápapọ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ ṣé á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22
ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé ẹ ní láti kíyèsára àti níbi iṣẹ́ ni àti ní àárín ẹ̀yin àti olólùfẹ́ yín ni ẹ ní láti kíyèsára dáadáa ní ọjọ́ tòní. Ọlọ́run ò ní jẹ́ kí irinṣẹ́ kó dojú ìjà kọ yín láṣẹ Ọlọ́run Ọba. Ẹ ṣeéṣe kí ìṣù tó fẹ́ rí bákan kó fẹ́ wáyé ní ibi iṣẹ́ fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò lórí ìṣù èyíkéyìí. Pàápàá kọ́sítọ́mà lè fẹ́ máa hùwà bí ìbínú, ẹni tẹ́jọ́ iṣẹ́ lè fẹ́ máa hùwà tó máa fẹ́ máa frustrate yín, ọ̀gá yín lè fẹ́ hùwà tó máa frustrate yín gan lọ́jọ́ tòní táfẹ́ bí kínú bí yín. Bẹ́ẹ̀ sì lọ́rọ̀ owó ṣeéṣe kó díjà lẹ̀ láàrin ẹ̀yin àti ẹni tí ẹjọ́ ń dà kankan papọ̀ bí ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ àbẹ́yìn àti olólùfẹ́ yín gan pẹ̀lú. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Sùúrù báyìí lẹ ní láti múlò. Ọjọ́ tòní lè lọ dáadáa, ọjọ́ tòní lè má fi bẹ́ẹ̀ yìí sí rẹpẹtẹ, ó lè má fi bẹ́ẹ̀ rọrùn fáwọn ọ̀tá yín rẹpẹtẹ, ṣùgbọ́n ẹ try best yín láti ṣe prayer dáadáa láti guide yín lọ́jọ́ tòní. Ẹ má bá yàn jà níbi iṣẹ́. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bí ìwọ̀sí, bí ń pọ́n sọ̀rọ̀ sí mi ni, bí ẹ̀gbin ni, bí nǹkan kan ni, láwọn ẹ̀yin àti olólùfẹ́ yín ni, ẹ ṣáà mú sùúrù lò kẹ́ ṣe prayer k'Ọlọ́run guide yín dáadáa lọ́jọ́ tòní. Èyí tó bá ṣe ń pé ẹ fẹ́ kọ̀, ẹ má kọ̀ ní ọjọ́ tí tòní lójú ẹsẹ̀. Ẹ jẹ́ kó di bí ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ tí gbogbo àwọn nǹkan yìí tí ó ti die down díẹ̀, ẹ wá padà wá kọ̀ fẹ́ni náà pé lágbájá ohun tó ṣe lọ́sàn-án yìí ó má káyè mọ́ o báyìí o. Torí tẹ bá ń kọ̀ lọ́sàn-án pẹ̀lú agídí, ó ṣeé ṣe kí issue náà kó escalate kó lọ jẹ́ nǹkan tó ṣe kó máa tún lágbára ju bí ó sì yẹ lọ. Ẹ mú sùúrù lò lénìí kọ́jọ́ tòní lè dára. Iṣẹ́ yín lè rí bákan, relationship náà lè rí bákan, iye owó náà lè rí bákan lénìí. Mi guarantee 100% Ọlọ́run bá lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:20 ní àárọ̀ sí aago 1:20 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ sí lọ́jọ́ tòní jẹ́ pẹ̀lú. Kò sí problem rárá ní ọjọ́ tòní látàrí pé gbogbo akitiyan tẹ́ ẹ̀ ń ṣe látijọ́ yìí, stress tẹ́ ẹ̀ ń ṣe látijọ́ yìí ó ṣeé ṣe kí ó máa dínkù díẹ̀díẹ̀ lásìkò yìí. Àwọn stress yìí sì rèé tó bá pọ̀ lápọ̀jù lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ tètè wá bẹ́ẹ̀ fẹ́ ṣe nǹkan yín ní step by step, bẹ́ẹ̀ fẹ́ arrange ara yín tí ṣé ò ní gbomi torí kó má bàa dá àárẹ̀ sí ọ̀tá yín lára, kó má bàa bí pé mo weak gan, mo ní láti relax àbí mi ní stamina àbí mi ní strength dáadáa tó kẹ́kẹ́ sára dáadáa lọ́jọ́ tòní. Ẹ ti ń stress ara yín gidi gan láti bí ijọ́ mẹ́ta sẹ́yìn. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ jẹ́ kí stress yẹn pọ̀ ju bó ṣe yẹ lọ kó má lọ fa àìlera nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá yín. Kẹ̀kẹ́ sára dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo. Tẹ bá fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa lẹ́nìí ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Dídí owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:10 ní ọ̀sán sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tí ó sì sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ yín máa wà very creative, idea máa wọlé tí yín lọ́pọlọ lọ́tùn lósì. Àwọn idea yóò dára kí ẹ mú lò kó lè ràn yín lọ́wọ́ fún gbèsè ayé yín lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe pé ohun tó ti ń wá ti yín lọ́kàn láti ṣe, ẹ má fi iṣẹ́ ṣeré rárá. Ohun tó ti ń wá ti yín lọ́kàn láti ṣe láti fi falẹ̀ mọ́ iṣẹ́ yín, ẹ rí dájú pé ẹ ṣe lọ́jọ́ tòní o. Á bí kí ẹ tún mọ̀ kan sí, á bí kí ipò yín tún yàtọ̀, á bí káwọn èèyàn tún dá yín mọ̀ sí. Ẹ rí dájú pé o gbọ́gbọ́n, ìmọ̀ àtòyé t'Ọlọ́run fún yín, ẹ lò ó ní ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Kí iṣẹ́ yín lè lọ dáadáa, gbogbo nǹkan lè rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní o. Àwọn èèyàn á gbóríyìn fún yín, àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe pé ẹ máa fẹ́ máa ṣe àwọn nǹkan ìdùnnú, àwọn nǹkan ìrọ̀rùn, àwọn nǹkan bí ìgbafẹ́, àwọn wo fíìmù, à ń jayé orí wa. Ọ̀pọ̀lọpọ̀ kan yẹn ló máa wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ mú sùúrù lò dáadáa. Ẹ lu ọjọ́ tòní ní positive way torí ọjọ́ iṣẹ́ náà lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tẹ bá lò lọ́nà tó máa wà positive láàyè ọjà yín, tẹ polówó ọjà yín, tẹ lo akitiyan yín, tẹ tún ọjà tò, tẹ tún ọjà ṣe, tí ẹ fi idea tí ẹ fi kún ọjà yín, tẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú idea yìí, èyí máa jẹ́ kó wá confused láti bá yín dúnàádúrà. Ẹ̀yin tẹ́ sì jẹ́ oníṣẹ́ ọwọ́, ẹ ṣiṣẹ́ yẹn lọ́nà tó ṣe pé ó máa gbà tayọ tàdàbí gbà pé ṣé wọ́n bí iṣẹ́ ìmọ̀ yín ni bẹ́ẹ̀ ni kẹ́ ṣe ṣe. Èyí máa tún jẹ́ wọ̀nyí lọ́wọ́ àbí kí kọ́sítọ́mà yín gan kó tún lékún sí ní ọjọ́ sí tòní. Gbogbo ọjọ́ tòní lẹ jẹ́, ẹ lu ọjọ́ tòní lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ire ti wà fún yín lọ́jọ́ tòní, ẹ̀yin lẹ fẹ́ mọ̀ lò, ẹ̀yin lẹ fẹ́ lò lọ́nà tó máa gbà ràn gbèsè ayé yín lọ́wọ́. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Orí òjijì kan wá lè wọlé fún yín láti ibi iṣẹ́ lọ́jọ́ tòní o. Tí ẹ bá falẹ̀ mọ́ ìgbìyànjú, orí òjijì lè wọlé fún yín láti ibi iṣẹ́ ní ọjọ́ tí tòní. Bí a ti ṣe sọ, oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22.
ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé relationship yín ó lè fẹ́ rí bákan. Issue lè fẹ́ wáyé láàárín ẹ̀yin àti ènìyàn tó dàbí olólùfẹ́ yín, tó lè máa bí àìbalẹ̀ ọkàn nínú ilé tàbí gbọ́mi sí omi òtó nínú ilé. Issue lè gbóná jọjọ o, ó lè jẹ́ ìjà. Ẹ kíyèsára lénìí kó olólùfẹ́ yín kó má bá yín jà o, kó má bá yín fa wàhálà tó máa lágbára, kí wàhálà yìí má jẹ́ nǹkan tó ṣe pé á dín pé à ń gba ẹ̀jẹ̀ lọ́wọ́ ara ẹni, à ń fúnra wa ní máàkì lára. Ẹ kíyèsára dáadáa púpọ̀. Sùúrù tí yín gangan lẹ nílò, torí olólùfẹ́ yín ló máa gbóná jọjọ lọ́jọ́ tòní. Gbogbo ìgbóná jọjọ yìí á kàn máa ru ẹ̀yin nínú, á máa ru inú yín sókè, á máa dàbí ìgbà pé kẹ́tì ẹ sọ̀rọ̀, kẹ́tì ẹ gbin, ṣùgbọ́n ẹ try best yín láti sọ̀kọ́ǹbù ẹ̀. Ẹ má ṣe ní pé bóyá ẹ̀ ń bẹ̀ nìyí, ẹ̀ ń bó olólùfẹ́ yín, ẹ̀ ń bá wọn fa wàhálà rárá. Issue lè jẹ́ láàárín ẹ̀yin àti ọkọ, ó lè jẹ́ láàárín ẹ̀yin àtọ̀gá, ó lè jẹ́ láàárín ẹ̀yin àtẹnikẹ́ni tẹ́jọ́ dà nǹkan papọ̀, tàbí ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí kan. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kí issue náà máa lágbára jù. Ẹ mú sùúrù lò dáadáa, torí issue yìí tẹ́ bá lọ fàyè gbà, ó ṣeé ṣe kí wọ́n fẹ́ fún yín ní máàkì lára, ó ṣeé ṣe kí ìjà fẹ́ wáyé, kí ìjà fẹ́ bẹ́lẹ̀ láàárín ẹ̀yin àti irúfẹ́ ẹni yìí. Ẹ má jà, ẹ má fa fanfà rárá. Eléyìí tó sì fẹ́ ṣẹlẹ̀ yìí, àyíká ilé yín náà ló dàbí ìgbà kó ti fẹ́ ṣẹlẹ̀ o, nínú ilé yín gangan ló ti fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀yin tó bá ṣe pé ẹ wà nílé lóòrọ̀ kùtù ọjọ́ tòní, ó dára kí ẹ wulẹ̀ tètè lọ sí ibi iṣẹ́, má wulẹ̀ jókòó sí ilé láì ṣe ohunkóhun rárá. Pàápàá tó bá ṣe pé èèyàn tó olólùfẹ́ yín jọ wà nílé, àbẹ́yìn méjèèjì ò lọ ibi iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ má wulẹ̀ ní pé ẹ̀ ń wà nílé tí yín lè lọ sí ibi iṣẹ́ tí yín lọ́jọ́ tòní, kó má bàa sí issue, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa tẹ́ bá ráyè fàálẹ̀ mọ́ṣẹ́ o. Relationship yín náà ó ṣeé ṣe kí ó rí bákan, torí àìgbọ́ra ẹni yé máa pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Iye owó náà wá lè wọlé fún yín ní ọjọ́ tòní pẹ̀lú, tí ẹ bá ráyè fàálẹ̀ mọ́ iṣẹ́. Láì tí ẹ lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì ẹwà fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àti ọ̀rẹ́, láàrin èèyàn àti ojúlùmọ̀, láàrin èèyàn àti gbogbo àwọn tẹ́ ẹ jọ wà pátá, ìfọ̀rọ̀wérọ̀ yín máa já gere dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa fi ọ̀rọ̀ gan yọjú nǹkan fáwọn èèyàn lọ́jọ́ tòní. Àwọn èèyàn gan máa nídìí àìdíà yín, wọ́n á nílò ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní láti gba ìtura àti jẹ́ kọ̀ọ̀kan wọn balẹ̀. Ẹ lọ ọ̀rọ̀ ẹnu yín kẹ́ fi ṣe wọ́n ń dà nínú ìgbésí ayé àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lo ọ̀rọ̀ ẹnu yìí láti fi béèrè oore, ẹ lo ọ̀rọ̀ ẹnu yìí láti fi kọ̀rẹ́ẹ̀tì àwọn kankan nínú ìgbésí ayé ara yín àti nínú ìgbésí ayé àwọn èèyàn lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé ọpọlọ yín máa jí pépé dáadáa. Ẹ wá gbọ́dọ̀ jìnnà sí àǹbáyàn jiyàn bó ṣe yẹ lọ. Ẹ má bẹnikẹ́ni jiyàn. Ọba ìlú ṣẹlẹ̀ Nàìjíríà ní 1942, irọ́ ní 1950 kíní kan ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn jìnnà sí lọ́jọ́ tòní, kó má bàa bí ọ̀tá ìkọ̀kọ̀ fún yín. Kí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o. Iṣẹ́ á lọ dáadáa fún yín, relationship yín náà lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹnu yín báyìí ni oríire yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ Scorpio, yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ ti tòní, ọjọ́ tí ó dára ló jẹ́ o, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pé ohun tí ẹ ti ń wò pé ṣé kìíní yóò lè bọ́ kò wá ní bọ́mọ yín lọ́wọ́. A wọlé tíkẹ́tíkẹ́ báyìí ni. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ẹ máa fẹ́ máa release àwọn owó kan, ẹ máa fẹ́ máa rò pé ṣáàjẹ́ kí n ṣàánú ẹ̀, ṣáàjẹ́ kí n ràn lọ́wọ́. Ẹ kíyèsára, gbogbo àánú tó bá ti lágbára ju ẹ̀mí yín lọ, ẹ má ṣe ṣe o. Àánú tó bá ti lágbára ju agbára yín lọ, ẹ má ṣe ṣe rárá. Àwọn nǹkan tẹ́yìn fúnra yín fẹ́ fowó ṣe, ó dára kí ẹ fálẹ̀ mọ́ dáadáa lọ́jọ́ tòní, ju kí ẹ máa ní bóyá ẹ ń fowó tàfàlà lọ. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè ṣàánú o, ṣùgbọ́n kó má jẹ́ ìtòṣe pé àfẹ́ ti yín ju bó ṣe yẹ lọ. Tẹ́wàá máa wọ̀ pé ká ní mo ti mọ̀ ní mi bá máa fún lágbájá ní owó tí mo fún lánàá, mo dẹ̀ wá nídìí ẹ̀ lénìí. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o, kí ẹ mú sùúrù lò níbi ọ̀rọ̀ owó, kí ẹ ṣọ́ra ṣe níbi ọ̀rọ̀ owó. Ẹ ronú jinlẹ̀ ṣáájú kí ẹ tó kówó lórí nǹkan lọ́jọ́ tòní. Kẹ má lọ kówó lórí nǹkan tó ṣe pé ọ̀tá yín á padà tún ní ìṣùlẹ̀ lórí. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ sì má lọ ṣe orí ẹ̀dẹ́, orí tó ṣe pé kò ní ọpẹ́ nínú. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní gbogbo akitiyan yín pátápátá ló máa jọ, gbogbo akitiyan yín pátápátá lẹ máa rérè ń jẹ látara rẹ̀. Iṣẹ́ yín á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìgbà kíyèsára púpọ̀ o, ó gbà kíyèsára. Ohun tó máa fẹ́ àfẹ́tì múdù yín á fẹ́ ṣẹlẹ̀ gan nínú ilé o, á fẹ́ ṣẹlẹ̀ láyìíká ilé yín, yá láàrin èèyàn àti fámìlì ni, láàrin èèyàn àti èèyàn ni, á fẹ́ ṣẹlẹ̀. Ohun tó máa fẹ́ bí kí ìpalẹ̀ ọkàn díẹ̀ kò fẹ́ wà fọ́ta yín, á fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tún jọjọ́ tó ṣe pé ẹ̀yin àti olólùfẹ́ kan rèé, tó ṣe pé olólùfẹ́ yìí
wọ́n lè máa request fún nǹkan kan látọ̀dọ̀ yín, bóyá owó ni, bóyá responsibility kan ni tó ṣe pé ọ̀run yín báyìí ni a fẹ́ wà, tá fẹ́ kọ́ sí issue díẹ̀ fún yín lénìí, àbí kó ṣe pé ẹ̀yin fúnra yín gan lẹ máa nídìí owó lọ́wọ́ olólùfẹ́ yín tó ṣe pé wọ́n máa fẹ́ jẹ ju yín díẹ̀, wọ́n máa fẹ́ láwọn ní kankan láti fi ràn yín lọ́wọ́, tẹ́lẹ̀ sì lè jẹ́ pé ó lè ka yín mọ́kànnà pẹ́ nídòwó gidi gan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ní láti mú sùúrù lò, ẹ má fi yẹn ṣèkanra, ẹ má fi yẹn ṣèbínú rẹpẹtẹ. Issue tó máa ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ tòní, tání ló ń pé èèyàn kan fẹ́ náwó lé yín lórí ní kíákíá, tání ló ń pé ẹ fẹ́ nílò owó ní kíákíá ní kọ́mọ́kóbó, ní rí lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Ire báyìí lá máa rí, àní bí láṣẹ Ọlọ́run Ọba. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o, ẹ falẹ̀ mọ́ àwọn ọmọ dáadáa, ẹ rí dájú pé ẹ wọ́ọ̀ṣì wọn dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní lè dára, kọjọ́ tòní lè sùn wọn. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní nǹkan ọ̀dùnnú òjijì kan máa wáyé, nǹkan tá a mú kínú yín dùn káyọ̀ yín kún kan máa ṣẹlẹ̀ ní ọjọ́ ti tòní, tó ṣe é pé nǹkan yìí látara kìtìyàn yín, látara stress tẹ go through, ó ṣeé ṣe kí ẹ rí nǹkan ọ̀dùnnú tá a mú kí ẹ̀rín ayọ̀ pa yín ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ti tòní. Lẹ́yìn tí gbogbo nǹkan tó dàbí láìlo tó bá wáyé, gbogbo ẹ máa padà rọlẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́, tẹ máa rí dùnnú, tẹ máa ráyọ̀. Orí òjijì ni o, orí òjijì látara pé effort tiyín náà pọ̀, ẹ ti try best yẹn, ti ṣàkitiyan, ẹ rí orí òjijì yẹn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship lè rí bákan, owó á wọlé lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ oríire ni ó jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ẹ máa fi spiritual bákan lásìkò yìí, ẹ máa láwọn àlá tó nítumọ̀ lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ yín máa wà moody, mood swing máa wà fún yín púpọ̀ lásìkò yìí. Ó ṣeé ṣe kó ṣe pé èní máa tún yàtọ̀ díẹ̀, ọkàn yín á tún balẹ̀ pẹ̀sẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa feel alive pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́jọ́ tòní tí mòdù yín bá ti rí bákan látàárọ̀, ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn máa tún yàtọ̀ díẹ̀ tó ṣe pé ẹ máa rí nǹkan dùnnú lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ tó dára láti yà sọ́tọ̀ láti ṣe prayer dáadáa ni. Ẹ wá àkókò díẹ̀ láti yà sọ́tọ̀ láti ṣe prayer. Ẹ jìnnà sí nǹkan bí ariwo rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ má báyàn ní issue rárá lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò, ẹ lè báwọn èèyàn ṣe ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ finú tán ẹnikẹ́ni lásìkò yìí kó má gbé nǹkan bẹ̀yìn yín. Ẹ kíyèsára púpọ̀, ẹ má finú tán yàn. Ara yín báyìí ni kẹ́ finú tán, ohun yín ni kẹ́ finú tán, torí ohun yín máa lékè kà lọ́jọ́ tòní. Àdàbí ìgbà pé èèyàn kan bá yín wíjọ́ ní gbé lábájá, báyìí ni kò rìn, báyìí ni kò ṣe lọ́jọ́ tòní. Ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn. Ó lè trust jù lásìkò yìí o, kì í ṣe ẹnikẹ́ni rárá. Nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship náà á lọ dáadáa, owó náà lè wọlé fún yín ní ọjọ́ tòní. Tẹ́ bá wáyé fàlẹ́ mọ̀ṣẹ́ dáadáa, lime yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Support á dìde látọ̀dọ̀ àwọn tó ṣe é pọ̀ súnmọ́ yín, látọ̀dọ̀ àwọn tó ṣe é pọ̀ jìnnà sí yín, àwọn tó rọ̀gbà yín ká, àwọn tẹjọ́ ń ṣẹgbẹ́, àwọn ará yín, àwọn tó jẹ́ customer yín, gbogbo wọn pátá ló máa ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Ẹ máa wá àǹfààní jẹ látara wọn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní gan kẹfẹ́ máa let go àwọn kankan tó ṣe é pò ti wáyé láàrin ẹ̀yin àtèèyàn, bóyá issue kan ló ti wáyé láàrin ẹ̀yin àti ẹni tó súnmọ́ yín ni, gbogbo ẹ lè fẹ́ máa di ìrọ̀rùn lọ́jọ́ tòní. Bóyá agreement kan lẹ tí ń wọ̀ pé ó yẹ kẹ́gbẹ́ ṣe fún yín ni, gbogbo ẹ máa fẹ́ máa di ìrọ̀rùn lásìkò yìí tó ṣe pé kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Gbogbo issue tó ti ń wáyé tẹ́lẹ̀ á padà máa die down, á padà máa release. Gbogbo nǹkan tó ṣe pé ẹ ti ń go through bí stress látijọ́ mẹ́ta, stress yẹn máa padà máa yàtọ̀ lásìkò yìí tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá wọn yàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ bá wọn ṣe pẹ̀lú ẹ̀fẹ̀, ẹ má ṣe lè jí kókókó, ẹ má ṣe nípa ìbáyàn kan ṣe lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ ṣàlàyé secret yín, ẹ sì gbọ́dọ̀ mú ọtí lọ́jọ́ tòní kó má jẹ́ pé gbogbo nǹkan tó gbénu yín pátápátá lẹ́ẹ̀fẹ̀ máa tú jáde fún àwọn ènìyàn. Ẹ kíyèsára dáadáa lé ní iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó lè wọlé fún yín lé ní pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.